Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ fún àánú àtójú rere tí a rí gbà ó. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí ọ̀sẹ̀ tí ó gbẹ̀yìn nínú oṣù àṣepé yìí. A dúpẹ́ nítorí ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lónìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa náà bí ọ̀dàjọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún oṣù keje. Ọjọ́ kẹrìnlélógún oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Ọlọ́run sì ń bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ apá kejì. Ọlọ́run sì ń bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ apá kejì. Nígbà tí a mú bíbélì kíkà wa, àkọ́sórí wa nínú ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ kìíní. Àkọ́sórí wa ọ̀hún nínú Hébérù orí kìíní ẹsẹ̀ kìíní. Ní ìgbà àtijọ́, Ọlọ́run ń bá àwọn baba ńlá wa sọ̀rọ̀ láti ẹnu àwọn wòlíì ní ọ̀pọ̀ ìgbà àti ní onírúurú ọ̀nà. Nígbà tí a mú bíbélì kíkà wa fún ẹ̀ní nínú ìwé Hébérù kìíní orí kìíní títí di ẹsẹ̀ kejì. Hébérù orí kìíní orí kìíní ẹsẹ̀ kìíní dé ìkejì, tí ó kà báyìí pé ní ìgbà àtijọ́ Ọlọ́run ń bá àwọn baba ńlá wa sọ̀rọ̀ láti ẹnu àwọn wòlíì ní ọ̀pọ̀ ìgbà àti ní onírúurú ọ̀nà. Ní ìkẹyìn ọjọ́ yìí, ó ti pàṣẹ fún ọmọ rẹ̀ láti bá wa sọ̀rọ̀, ẹni tí ó fi ajogún ohun gbogbo, ẹni tí ó fi ṣe ajogún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú. Nígbà tí a ó tẹ̀síwájú láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní. Ní àná, a sì jíròrò nípa òtítọ́ pé Ọlọ́run sì ń bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ àní títí di àsìkò yìí. Bíbélì tí a kà lónìí fi yé wa pé Ọlọ́run ń bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ nípa àwọn wòlíì rẹ̀. Nísinsìnyí, ó ń sọ̀rọ̀ nípa ọmọ rẹ̀ Jésù Kristi. Èyí ṣeé ṣe nípa ẹ̀mí mímọ́ tí Jésù rán sí ìjọ láti ọjọ́ Pẹ́ńtíkọ́sì. Ó ṣèlérí pé ṣùgbọ́n olùtùnú tí í ṣe ẹ̀mí mímọ́, ẹni tí Baba yóò rán ní orúkọ mi, òun yóò kọ́ yín ní ohun gbogbo àti mú ohun gbogbo wá sí ìrántí yín, ohunkóhun tí mo ti sọ fún yín. Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Kò sí iyèméjì lórí bí Ọlọ́run ti ń bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀. Síbẹ̀, a gbọ́dọ̀ ṣe àkíyèsí pàtàkì gbólóhùn tó kẹ́yìn ẹsẹ̀ bíbélì yìí sí àwọn ènìyàn rẹ̀. Lọ́nà mìíràn, kí ni ìdí tí Ọlọ́run fi ń bá àwọn ènìyàn rẹ̀ nìkan sọ̀rọ̀? Ìdí ni wípé àwọn nìkan ló ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sì ń ṣe gẹ́gẹ́ bí ó ti fẹ́. Ọlọ́run kò ní àkókò láti fi ṣòfò lórí àwọn tí kì í pa àṣẹ rẹ̀ mọ́. Ìdí nìyí tí Jésù fi fẹ́ràn láti máa bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀, àwọn tó mọ̀ pé wọn yóò gbọ́ràn sí ọ̀rọ̀ òun. Ó sọ síwájú sí ẹni tí ó bá ní òfin mi, ẹni tí ó bá ní òfin mi tí ó bá sì pa wọ́n mọ́, òun ni ẹni tí ó fẹ́ràn mi. Ẹni tí ó bá sì fẹ́ràn mi, a ó fẹ́ràn rẹ̀ láti ọ̀dọ̀ Baba mi. Èmi ó sì fẹ́ràn rẹ̀, èmi ó sì fi ara mi hàn fún. Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ kọkànléníogún. Olùfẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún ló wà fún àwọn tó bá gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀kan nínú àwọn ìbùkún wọ̀nyí ni pé irú ènìyàn bẹ́ẹ̀ kì yóò ṣe àṣìṣe. Fún àpẹẹrẹ, ọ̀rọ̀ Ọlọ́run sí àwọn ará Kọ̀nílíù wá nípasẹ̀ bí Pétérù ṣe gbọ́ ohùn Ọlọ́run àti ìgbọ́ràn rẹ̀ sí àwọn ìlànà tí Ọlọ́run fún. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹwàá. Bákan náà, Fílípì gbọ́ ohùn Ọlọ́run tó múṣẹ ní àṣálẹ̀ Gáásà, níbi tí ó ti jèrè ọkàn ìwọ̀fà Ethiopia. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Fún àpẹẹrẹ, gbígbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run lè ṣàfihàn irú òwò tí ènìyàn lè ṣe láti ṣe rere. Ó tún lè ràn ọ́ lọ́wọ́ láti mọ ibi tí ó yẹ kí o gbé tàbí irú àwọn ọ̀rẹ́ tí ó yẹ kí o ní. Tí o bá fẹ́ láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run tààrà, o gbọ́dọ̀ fi ayé rẹ fún Kristi kí o sì máa gbà fún pátápátá. Àròjinlẹ̀: ǹjẹ́ o ti ń gbọ́ tí o sì ń gbé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ rẹ̀? Ǹjẹ́ o ti ń gbọ́ tí o sì ń gbé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ rẹ̀? Kí Olúwa kí ó ṣàánú fún wa kí a lè máa gbọ́ kí a sì máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kì í dùn púpọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá Ayápọ̀ ni ó ka ọ̀run ṣíṣí ti èní. Nígbà tí a ó pàdé ní ọ̀la, ó dàbọ̀.